Ẹ̀yin èèyàn mi ẹ kú déédé àsìkò yìí o, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ayẹyẹ ìfilọ́lẹ̀ àwo orin mi ó ti súnmọ́lé tán. Wọ́n á rò pé àwọn èèyàn máa ń ṣe bọ́ọ̀sì tán máa ń gbé fáwọn èèyàn láti fi ṣe invite fún wọn kán lè wá síbi ayẹyẹ òun. Èmi ò ní ṣe léyìí. Ọmọ Yorùbá ni mí, pàápàá jùlọ ọmọ òkè ògùn ni mí. Mo bá pélé wọ́n bá mi ṣe kòkò orin, kòkò apẹ́. Mo bá bẹ̀rẹ̀ sí ní pín fún àwọn tí mo fẹ́ pè síbi ayẹyẹ mi. Mo wá lọ sọ́dọ̀ bàbá wa Yemkem, Dr. Yemkem Ayeni Ẹtì. Ibẹ̀ ni mo wà báyìí. Bàbá ṣe dáadáa, wọ́n fìfẹ́ hàn mí, wọ́n ṣàdúrà fún mi, inú wọn dùn nígbà tí wọ́n gbọ́ pé nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀. Inú wọn dùn gan, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún mi. Kí lóhun tó wà nínú kòkò apẹ́ tí mo gbé lọ fún bàbá mi? Ohun tó wà níbẹ̀ náà ni oyin, orógbó, obì, àtàrí. Bàbá ní gbogbo àwọn nǹkan yìí ló ní ìtumọ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi súre fún mi. Olódùmarè jàdúrà gbogbo wọ́n gbà. On the 15 oṣù tí ń bọ̀, September 15 ń ṣayẹyẹ mi ní Jọgọ́ Center. Àwọn èèyàn jàǹkànjàǹkàn tẹ́sí máa bá pàdé ńbẹ̀. Àwọn ni mo ti ń jù sórí afẹ́fẹ́ yìí. Ẹ wo ẹ̀já jọ péjú ṣe. Ṣé o ti ráṣọ́ tiẹ̀? Wàǹkárá ò jẹsẹ̀ mú ni o. Ìwà náà la máa gbó láyé o. Nílẹ̀ Yorùbá ó ní ipa tí orógbó máa ń kó. Àwọn òpè ọ̀gbẹ̀ tí ọ̀ràn bá yé ló máa ń sọ pé ń tá a jẹ tí ò láwẹ́ tó tún korò. But ní ilẹ̀ Yorùbá lára àwọn igi tó wà fún ìwòsàn tó fi ń ṣe ìwòsàn fẹ́ dà, orógbó jẹ́ ọ̀kan nínú ẹ̀. Orógbó á jẹ́ kó gbó, á jẹ́ kó tọ́, á jẹ́ kí èmi náà gbó, á jẹ́ kí èmi náà tọ́. Ìnáwó tó lè fẹ́ ṣe tó wà níwájú ẹ̀ wọ́n ní pẹ̀lú mi ṣe ìwọ náà ló máa ṣe o. Ìfẹ́ burúkú ò ní fẹ́ lò ẹ̀, etí ò ní di, apẹ́ ò ní rọ, ẹsẹ̀ ò ní rọ, ẹwẹ́ ò ní bàjẹ́. Àwọ̀ òtítù tó bá ti mú wá sáyé ló máa mú lọ sájú ilé ọ̀run. Àwọ̀ ẹ máa dán sí ni. Ìdán bá lára ìlú máa ń dán, ààrẹ máa dán sí ni. Wà nípa sọ́mọ o. Gbogbo ibi tí o fọkàn oore sí wà ní ìgbà bẹ́ẹ̀ ibi tó kọ̀ sí wájú abẹ́ mi sí o. Bó ṣe nǹkan mẹ́ta tó kó wáyé, obì, orógbó, àtàrí, mẹ́ta ìnílẹ̀ Yorùbá. Kò sí bó ṣe máa ń sọmọ lórúkọ tí Yorùbá ti pé wọ́n á ní nílẹ̀ Yorùbá traditionally wà ní kò complete. O ti complete ẹ̀ bẹ́ẹ̀ lọ sí máa yẹ à complete. Yẹ à complete o. Ojú ẹ̀ náà kì í fọ́, ojú ẹ̀ ò ní fọ́. Àlàáfíà rẹ̀ kò ní lọ, wọ́n máa pọ̀ sí ni. Mo ṣe wí bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Tí mo sọ lẹ́yìn àwọn ẹ̀gbọ́n máa gbà á. Tí mo sọ lẹ́yìn àwọn tó fẹ́ tilẹ̀ pàdùlé ọ̀run máa gbà á. Kẹlẹ̀bẹ̀ ò lọ́wọ́ kò lẹ́sẹ̀ tó bá súnmọ́ rẹ̀ gíga máa lẹ̀ mọ́ ni. Tí mo sọ á lẹ̀ mi lára. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ọlọ́run má jẹ́ yára dá síwájú, bàmí Yemkem. Bàbá lókè má jẹ́ yára dá síwájú. Ọlọ́run má bà mí jẹ́ lọ́dọ̀ yín, ní kọjá ayé mi. Ọlọ́run má jẹ́ yára dá síwájú. Bàmí Yemkem Akíntúndé Ayẹni. Ojú òní lè ti ọgbà kẹ̀kẹ́ lọ́lọ́mọ bá. Ẹ̀yin èèyàn mo wà lọ́dọ̀ bàbá mi, ọmọ wa ọmọ ẹkùn. Èkìtì nílé gbogbo èèyàn tí ó rí bẹ̀rẹ̀ kọ́ mọ́tà àfìrà. Ọmọ wa ọmọ ẹkùn tó fi torítorí, ọmọ ẹkùn tó fi tìrìtìrù, ọmọ ẹkùn tó torókè wá gbẹ̀rẹ̀jẹ̀ lọ́wọ́ ẹgbọ́ra. Ike àdàbà bẹ́ẹ̀ ni ọjọ́ torókó, ike olóògùrọ̀ ọjọ́ tẹ̀yẹ ẹyẹ nínú òwúrọ̀ nílẹ̀ ọmọ ẹkùn máa rí. Ọ̀sán kan gànígàní. Bàmí Ayẹni wọ́n ní kẹ́ni mọ́rìndé bàbá ẹ̀yìn. Òrùn kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n. Yemkem ní kẹ́ni márìndé ògbórí kọjá. Wọ́n ní kí níbẹ̀ lóde bàbá ẹ̀yìn. Kìkì wọ́, kìkì dìgì ni. Ẹ má fi wọ́ kàn mí, ẹ sì má fi dìgì kàn mí. Torí bàbá yín tọ́ká lọ́rán mọ́ tó ti ká rẹ̀ káàbùn. Ẹ̀yin lọ́mọ ewé ń jẹ́kẹ̀ ògùn jẹ́, ọmọ ògùn tí ọ̀jẹ́ ewé rẹ̀ lókun kàrámọ̀ olówó ẹkùn tí ń gbé wọ́ ọgbọ́n ni. Ọ̀yá ọmọ ẹkùn náà dá, ọmọ ẹkùn náà rè, ọmọ ẹkùn náà dá. Àpèkẹ́tẹ̀wétẹ̀ kò sálògùn bílẹ̀ àwọn bàbá wa. Ṣé ń gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí nílé? Tewétẹ̀ kò sálògùn bílẹ̀ àwọn bàbá wa. Ẹ má mà jọ́làjú ọba nǹkan jẹ́ àìsàn onígbé wa mọ́lẹ̀ àṣẹ. Tewétẹ̀ kò sálògùn bílẹ̀ àwọn bàbá wa. Èyíkéyìí ohun tí bá ń ṣe yín, ẹ máa bọ̀ wádọ̀ bàbá mi Yemkem International. Kò pé méjì, ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó kìjìkìjì
gidi gbogbo tẹ́ ẹ bá fẹ́ fún àlàáfíà nílé rárá ẹ máa bọ̀ wá sọ́dọ̀ bàbá mi Yemkem ibẹ̀ nìkan lẹ ti lè rí wòsàn èmi Àpèkẹ́ Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ mo yọ òwe kò ní tẹ́ lọ́wọ́ yín o kò ní tẹ́ lé yín ẹ̀yin olólùfẹ́ àwa kò ní tán lọ́wọ́ yín.